àtúntò iṣẹ́ olórùka tí mo sọ lọ́jọ́sí, mo ti gba ìpè lóríṣiríṣi. Àwọn èèyàn pè mí pé ẹ̀rọ ẹ̀ ṣé kò nẹ́rọ̀ ní, báwo ni a ṣe máa ṣe, báwo ni iṣẹ́ náà ṣé kò nẹ́rọ̀ ní. Mo ní nẹ́rọ̀ o, ẹ̀rọ wà, ẹ̀rọ wà. Iṣẹ́ náà mo sọ pé ẹ máa lọ wá àgbàdo pupa, ẹ wá òrùka ẹ̀lọ́ méjì, ẹ wá bí okùn bí bóyá tánráyìn àbí thread okùn ránṣọ, ẹ wá fi so òrùka yẹn, ẹ fi so mọ́ ara àgbàdo, ẹ so gidi tí ò ní já, ẹ so mọ́, ẹ wá ki àgbàdo pupa yẹn, àgbàdo pupa ẹ wá kì bọnú epo pupa, ẹ jẹ́ kó mú kó sókì dáadáa, ẹ wá gbé lọ sí àárín ìjàlọ, ibi tí ìjàlọ wà tó pọ̀, ẹ fi sáàárín ẹ̀ ń bẹ̀, ẹ filẹ̀, a máa yẹ̀ wò. Tán bá ti bò ó, tán ti bo gbogbo àgbàdo yẹn, a wá fi nǹkan gbé àgbàdo àti ìjàlọ yẹn sínú agbada, a fòdìdí atare kan sí i, ó di jíjó. Tá a bá jó tán, ẹbu yẹn à á lọ̀ ọ́, à á tọ́jú ẹ̀ síbi kan, òrùka yẹn a máa fi sọ́wọ́. Tí ó bá di gìrì pé ọ̀nà dí mọ́ ọmọkùnrin, níjọ́ náà tí mo fi iṣẹ́ yìí lẹ̀, mo fi í lẹ̀ nítorí àwọn ọdẹ, àwọn alágbára bí àwọn Àgbẹ̀kọ̀yà, OPC, àwọn tó ń ṣiṣẹ́ agbára, pé ó di gìrì, ó kú ọmọkùnrin pé ibo ló fẹ́ gbà. Tó bá fi ọwọ́ tó òrùka yìí wà, tó bá fi bu yẹ̀pẹ̀, iye èèyàn tó bá dàálù, kó jẹ́ 100, kó jẹ́ ẹgbẹ̀rún, mo fi Ọlọ́run búra, ilẹ̀ ni gbogbo wọn, gbogbo wọn á wó lulẹ̀ ni. So àwọn èèyàn wá ń béèrè pé kí ni ẹ̀rọ ẹ̀, case tán bá ti wá wó lulẹ̀, kí lẹ̀rọ ẹ̀. Mo sì sọ pé màá mú ẹ̀rọ ẹ̀ wá lénìí. Ẹ̀rọ ò le, kí ni ẹ̀rọ ẹ̀? Ẹ̀rọ ò le rárá, kò tiẹ̀ le. Ẹbu tí ẹ lọ̀ pamọ́ ẹ, ẹ mọ̀ pé mo ní ẹ lọ ẹbu ń pamọ́, ẹbu tí ẹ lọ̀ pamọ́ yẹn, òun lẹ máa mú, lẹ máa fún sí wọn lára, ẹ máa gbọ̀n sí wọn lára báyìí. Tó bá ti ń kàn wọ́n lára, wọ́n á dìde. Kò jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n má gbàgbé, mo máa ní kẹ́ ẹ share nítorí àwọn tí wọn ò ní àǹfààní àti rí. Ẹ share káwọn ẹlòmíràn tún jẹ àǹfààní ẹ̀. Ẹ comment, ẹ like, ẹ follow mi. Owó tẹ́ fi ń follow mi, ire ni. Ẹ ṣé, mo dúpẹ́ o.